dédé àsìkò yìí gangan aṣọ kùtùkù àwọn. ní àárín ọ̀sẹ̀ mo pa tó 25,000. ṣùgbọ́n ìpele tí ẹ kọ̀ọ̀kan wò yìí báyìí ẹ rí i pé wọ́n tún mú ìmí ìmọ̀. Ìlọrin, Èkìtì bí mo ṣe ń ṣiṣẹ́ káàkiri ni. ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ti bẹ̀rẹ̀ nìyẹn pẹ̀lú Fọlákẹ́. ẹ kú dédé àsìkò yìí àárọ̀ ọ̀sán alẹ́ ẹ̀yin tèmi mò ń kí i pé ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Fọlákẹ́mi. ẹ̀yin náà mọ̀ pé gẹ́gẹ́ bí ìṣe Fọlákẹ́mi àwọn àlejò lóríṣiríṣi ló máa ń wà lórí ètò tá a máa jọ ń fọ̀rọ̀ jomi torí ọ̀rọ̀. ṣé wá rí àlejò mi fún títọ̀tẹ̀ yìí àrà ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ ni ó ní tọ́lọ́tọ̀ rí kó tó sọ pé tòun àrà ọ̀tọ̀. ìdí àti àbájọ tí mo ṣe sọ pé àrà ọ̀tọ̀ ẹ mọ̀ o ṣùgbọ́n ní báyìí ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn. ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ti bẹ̀rẹ̀ nìyẹn pẹ̀lú Fọlákẹ́. Oríta sáré gbowó ẹ̀láwà lóríta bọ̀bọ̀sà oríta ṣàfàràǹdàbà láti gbowó oríta láti gbowó oríta. Olórí burúkú kan ló kó irinṣẹ́ mi lọ ẹni bá fẹ́ yà irinṣẹ́ fún mi kó jáde síta. ẹ káàbọ̀ padà tí ẹ bá gbàgbé lẹ́ẹ̀kan ká tó lọ fún ìdánidúró mo sọ fún yín pé lórí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Fọlákẹ́mi fún títí àsìkò yìí àlejò pàtàkì àwọn náà fẹ́ bá mi lo ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún gángan aṣọ kùtùkù àwò àlejò mi gángan aṣọ ẹ kú dédé àsìkò yìí. Ẹ káàsán olóòtú. ṣàlàáfíà ni. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. kí lorúkọ yín kí torí àwọn aráalé ti gbọ́ gángan aṣọ gángan aṣọ. Orúkọ tí ìyá àti bàbá sọ mí ni Jimoh Esther Ọlánìkẹ́ Olúwo lórúkọ tí ìyá àti bàbá sọ mí. But iṣẹ́ awakọ̀ ni mo yàn láàyò tí mò ń ṣe nílùú Àbújá. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ìyẹn ló jẹ́ ibẹ̀ lẹ ti gba orúkọ gángan aṣọ ti wáyé. ẹ ṣeun gan ni. tá a bá ń wò wípé iṣẹ́ ṣe mọ̀ pé lóòótọ́ ni kò síṣẹ́ tọkùnrin ṣe tóbìnrin ò ṣe bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn iṣẹ́ kan wà tó ṣe pé obìnrin ò sábà pọ̀ ń di rẹ̀ ó ní bí irú iṣẹ́ tí ẹ̀yin yàn láàyò yìí à ń wakọ̀ lóòótọ́ ni kóbìnrin lè gbé mọ́tò kó wa mọ́tò fúnra rẹ̀ ṣùgbọ́n kéèyàn máa fi mọ́tò ṣiṣẹ́ kò wọ́pọ̀ báwo lẹ ṣe débẹ̀ kí lẹ rò pọ̀ báwo ló ṣe wù ní tó ṣe pé iṣẹ́ awakọ̀ lẹ́yìn wò pé kò fẹ́ yàn láàyò. Ẹ ṣé olóòtú àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ wò mí nílé. Nítòótọ́ mo lọ sí ilé ẹ̀kọ́ gíga yẹn ti olùkọ́ yẹn sí Ìkẹrẹ́ mo ti ṣe tán ní 2026. Gbọ̀ngbà tí mo dé ìlú Àbújá mo ṣiṣẹ́ pẹ̀lú àwọn iléèwé aládàásílẹ̀ lóríṣiríṣi káàkiri ṣùgbọ́n gbà tó wá dọjọ́ kan mo tún sí ilé ibi tá a ti ń dirun láti salon náà ṣerun níbẹ̀. Ibẹ̀ ni arákùnrin kan ti tẹ̀lé ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ wá ṣerun ní ṣọ́ọ̀bù mi. Irun yìí ni ibi tá a ti wá ń sọ̀rọ̀ irun iṣẹ́ ṣíṣe ló wá ní òun mọ kẹ̀kẹ́ wà ṣùgbọ́n nígbà tó ti dé Àbújá òun ò rí kẹ̀kẹ́ wà. Kí n má fọ̀rọ̀ gùn èmi wá mú arákùnrin lọ sí ìlú kan tó ẹ́stéètì kan tó ń pè ní Àrínbá. Ibẹ̀ mo ti lọ mú bá ara àwọn ṣíàmánù àwọn alága wọn níbẹ̀ pé kán bá mi gbé kẹ̀kẹ́ fún ọ̀nà tó nípa ti oore ọ̀fẹ́ Ọlọ́run wọ́n sì gbé kẹ̀kẹ́ náà fún kẹ̀kẹ́ yẹn ni arákùnrin wa fi kọ́ èmi náà. Ó gbé kíkọ́ tó kọ́ mi ní kẹ̀kẹ́ ó kàn kọ́ mi pé àyíkéèsì bóyá ọlọ́mọjà rí ìdágìrì lóru àbí ti ọ̀sán àbí tán bá tẹ̀ sọ pé kéèyàn wá gbé èèyàn ló fi kọ́ mi ṣùgbọ́n kò mọ̀ pé èmi náà tún lè padà wá di ẹni tó mọ kẹ̀kẹ́. òun náà ṣe máa ń sọ pé oore lóore wọ́tọ̀. Bẹ́ẹ̀ni. oore lẹ ṣe òun náà padà wá fi ṣe yín lóore. Bẹ́ẹ̀ni. Kẹ̀kẹ́ tó kọ́ mi nígbà tó wá di àkókò ìgbà kan a lọ fún holiday ráńpẹ́ ní December ni mo wá gbé kẹ̀kẹ́ mo wá fi yí ìgboro Àrínbá náà bí mo ṣe mo wá gbèrò mo wá rí i pé ní ọjọ́ kan mo pa 6,000 ní àárín ọ̀sẹ̀ mo pa tó 25,000. láàrin ọ̀sẹ̀ kan. Bẹ́ẹ̀ni mo pa 25,000 èló dẹ̀ là ń fún ní kẹ̀kẹ́ nígbà náà à ń fún wọn ní 12,000 naira. Tá a bá rí pí kẹ̀kẹ́ tá a bá tú kẹ̀kẹ́ ṣe à san 10,000 tá a bá tú ọ̀sẹ̀ tá a bá ti tú kẹ̀kẹ́ ṣe à san ẹgbẹ̀rún 12,000 tá à ń pè ní 12,000. Ẹgbẹ̀rún 13,000 tó kù àwa jẹ́ ti àwọn àtàwọn ò pé èló ganan san fún mi níléèwé
àwọn iléèwé kéréje tí mo ti ń ṣiṣẹ́ tí mo ti ń kọ́ èdè Faransé ni mo kọ́ o èdè Faransé àti èdè Yorùbá ni mo yàn láàyò nílé ẹ̀kọ́ tí mo lọ ni mo wá pé èló náà san fún mi ìyẹn ló mú mi yà bàrá sí ìdí kẹ̀kẹ́ tí mo wá di èèyàn tó ń ṣiṣẹ́ pẹ̀lú kẹ̀kẹ́ láti ibẹ̀ mo ra mọ́tò àlòkù kan tí mo tún bọ́ sórí òpópó tí mo tún bẹ̀rẹ̀ sí ní fi ń ṣe tàìsí tàǹkérò káàkiri àárín ìlú ibi tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ union. Ẹ ṣeun ìgbà tí ẹ wá di pé ẹ ń wa taxi láàrin ìgboro ṣé lè sọ díẹ̀ nínú àwọn ìrírí yín wípé obìnrin ṣe mọ̀ iṣẹ́ agbo àwọn ọkùnrin ibi táwọn ọkùnrin pọ̀ sí òun lẹ ti ṣiṣẹ́ yẹn bọ́ ìrírí yín láàrin wọn báwo ló ṣe rí ṣé kò dẹ́rù bà yín púpọ̀. nítòótọ́ àwọn ọkùnrin wọ́n ní ìwà kan máa kó àyà obìnrin wọ́n ìwà tí wíwí pé kán yàgbẹ́ mọ́ mi má ti kóró kò tí kàn ẹ́ gbà yẹn mò ń ná wúṣẹ́ mò ń ná gùn àrípa ẹ̀yin tẹ́ bá ń wò mí tẹ́ bá mọ̀ mí dáadáa ẹ mọ̀ pé dìse ń gangan aṣọ náà lẹ̀ rí mo máa ná gùn àrípa sí wúṣẹ́ mo máa ná gùn àrípa nígbà yẹn sí Lifecam Airport Junction mo tún máa ná láti Lifecam lọ sí Kárìmọ gbágbá ìgbà míì mo máa ń lọ káàkiri ibi tí orí bá ṣà ti dá mi sí tí bá ṣà ti wa gbé mọ́tò jáde ní òwúrọ̀ ibi tó rí bá ti dá mi sí ni ìbàjẹ́ drop mo gbé tí bá kó along díẹ̀ màá gbé drop díẹ̀ ibi tó bá pín at least ìgbà tó bá máa fi tó dédé aago 4 sí aago 5 ìrọ̀lẹ́ àti fọpẹ́ fún Ọlọ́run ọba. ṣùgbọ́n àwọn ọkùnrin wọ́n wá halẹ̀ mọ́ ìhàlẹ̀ yẹn ni pé tá a bá ti fẹ́ lòdù bánẹ́ẹ̀sì torí a máa ń lòdù bánẹ́ẹ̀sì àti àmígò ní wuse market gangan oníkálùkù a máa pe èrò láti sọ pé gọ́ngọ́ sọ kò tí nǹkan ẹ̀kọ́ máa ní nílẹ̀ yìí ilẹ̀ bàbá ẹ̀ débí ṣé ilẹ̀ bàbá ẹ̀ débí ó bá sọ pé ṣé ilẹ̀ bàbá tèmi náà débí ṣé ilẹ̀ bàbá ẹ̀ náà débí ilé bàbá ẹ̀ ò débí èmi lè rò kàn madam come and patronize me madam ó yẹ wá bá mi dòwò pọ̀ èmi á wà yín dáadáa mi ò lè wà yín sípò mi ò lè wá ṣàwọn máa pariwo kó tó di pé àwọn èrò bẹ̀rẹ̀ sí ní di pé tán bá ti wá rí mi gan kò gbà ń bá pariwo lọ títí mọ́tò mi náà máa wọ̀. Ẹ ṣeun gan ni ẹ̀yin wa ṣẹrí ní abala tí adé yìí ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn ká lọ wo àlejò mi tó máa ṣe ń pèrò sí ọkọ̀ torí ó ní eléyìí tá a ti kọ́kọ́ mọ̀ nípa wọn ó ní wípé wọ́n ń wa ọkọ̀ ṣùgbọ́n ìpele tí ẹ kọ́kọ́ wò yìí báyìí ẹ rí i pé wọ́n tún mú ìmí ìmọ̀ a máa sọ̀rọ̀ lórí yẹn ṣùgbọ́n ẹ kọ́kọ́ wò wọ́n níbi tó máa ti rí i pé ó yá wúṣẹ́ ẹ jẹ́ ká wò wọ́n. Conversa is a motivation. She's a woman who has obìnrin tó ti decide pé òun ò ní tọrọ jẹ lọ́wọ́ anybody. Despite what happened to her, she's a widow, she has a son, she's a graduate, and with all of that, she's not still bending down pé màá tọrọ jẹ o, pé màá ṣe kí so. Even at that, everything she's going through, she's always under the sun. Ó máa wà lábẹ́ oòrùn, ó máa ṣiṣẹ́ ẹ̀ lọ, and as she's doing it, you can see pé inú ẹ̀ dùn, ó wà happy, and she's also prayerful. I use my time to collect receipt for whoever that I love. Ẹ káàbọ̀ padà ṣe rí i pé àlejò mi akíkanjú ni wọ́n tó bá ń ṣiṣẹ́ báyìí bí ológun ni ẹ dúró ẹ dákun mo fẹ́ bi yín ní ìbéèrè kan ẹ má bínú o ṣé ẹ máa ti mú nǹkan díẹ̀ tí egungun fi lè le dáadáa ni àbí ẹnẹ́jì ẹ bẹ́ẹ̀ ṣe ń lọ tẹ́ ń bọ̀ yìí. àwùsù mi láì mi lè ṣètọ́ ní ìrọ̀jì mi ò mú kankan o. ẹ bọ wá lágbára yẹn ti wá tó pọ̀ tó báyìí. a máa pè ní aroma ni o téèyàn bá ti iṣẹ́ rí ó dàbẹ́ ni pé èèyàn tó ń lọ sí èèyàn tó jẹ́ pásítọ̀ tó wà nílé àbí ìyẹn ìránṣẹ́ Ọlọ́run ẹ̀rí tó máa jókòó tán ní sọ̀rọ̀ ṣùgbọ́n tó bá ti di àsìkò tán fẹ́ wàásù ọ̀rọ̀ Ọlọ́run ẹ rí i pé agbára yẹn gbogbo oríṣiríṣi àákàndédé jáde wá ni ó dàbí èèyàn tó ń já sìmẹ́ntì náà ni tó jókòó ìgbà tán bá ní kó wá kẹ́rù agbára yẹn á ṣàwá oríṣiríṣi èdè oríṣiríṣi ló máa jáde wá. agbára yẹn máa ń wá tẹ́ bá ti wà bẹ́ẹ̀. mi ò mú kankan o torí bàbá tó bí mi
òjíṣẹ́ Ọlọ́run ni ọkọ tí mo tún fẹ́ náà mùsùlùmí òdodo ni bí òun nǹkan. ẹ ṣeun ṣe mọ̀ pínlẹ̀ kan kó tó nípa lọ fún ìdánudúró tá a sì lọ wò yìnyín ẹ sọ fún wa wípé ẹ ń wa mọ́tò bóòlù ẹ ṣe tún wá yàbàrà tẹ́ tún fi wá dé ìpele tẹ́ ẹ wà yìí. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lára ẹ ní 2020 nígbà ayé lockdown lẹ́yìn lockdown àwọn ọ̀gá tí mo wà lọ́fíìsì lábẹ́ wọn ò fún mi lówó lọ́fíìsì ní ọ̀sẹ̀ tẹ́lẹ̀ 3000 náà máa ń fún mi ìyẹn 3,000 mo wá wò pé 3,000 tán fún mi kò sí mo ṣàbá wọn mánéèjì ẹ̀ bẹ́ẹ̀ mo ní mọ́tò nígbà náà tí mo fi ń ṣe taisí tí mo fi ń yí mọ́ra wọn ṣùgbọ́n àwọn alágbèédá wọ́n wá sórí wọ́n pè mí èmi ò dẹ̀ mọ̀ pé 419 àwọn fraudster scammer ni wọ́n mo pe ATM mi fún wọn ibẹ̀ náà ti háàkì gbogbo owó lọ lórí àkáǹtì mi ìgbà yẹn mi ò wá ní mọ́tò kankan mọ́ torí nígbà yẹn mo ta mọ́tò ọ̀rẹ́ mi pé tí n bá tà tán màá ra mọ́tò míì tí màá tún máa fi ná taisí mo máa ń ṣe taisí o mo tún máa ń ná ọ̀nà jíjìn bóyá Àbújá sí Àkúrẹ́ Àbújá sí Adó Àbújá sí Ìlọrin. kì í ṣe pé inú Àbújá nìkan lè fi máa wa mọ́tò tẹ́lẹ̀. rárá mo máa ń ṣe interstate eléyìí tán pè ní interstate mo máa ń lọ láti Àbújá ìrìn mo lè jókòó ìṣẹ́jú 12 wákàtí 12 ẹ̀dá pẹ̀lú àbínú wákàtí 12 wákàtí 8 lójú pópó tí màá jókòó tí màá kó èrò full load láti Jàbí lọ sí Ìbàdàn lọ sí Àkúrẹ́ Ìlọrin Èkìtì bí mo ṣe ń ṣiṣẹ́ káàkiri nìyẹn ibẹ̀ ni irú ìgbà tí àwọn ọ̀gá mi wà tí mo wà lábẹ́ tí mo jẹ́ assistant financial secretary ìgbà tí ikú ọkọ mi dé wọ́n gbé mi sẹ́yìn wọ́n fi oyè mi sẹ́yìn torí omi fúnra mi ló yẹ kí n fúnra mi fíìlì fọ́ọ̀mù ṣùgbọ́n bá mi fíìlì fọ́ọ̀mù lọ́dún náà wọ́n wá gbé oyè fún mi wọ́n wá fún mi ní trustee tán fún mi ò bí mi nínú ṣùgbọ́n wọn ò fún mi lówó mo kàn wà bí aláìsí nínú ọ́fíìsì náà ni adẹ̀jọ́ ń jókòó àwọn kan dẹ̀ ń gbowó ṣùgbọ́n wọn ò fún mi lówó wọ́n tún rí mi ní ìrì opó láàrin wọn o ṣùgbọ́n wọn ò fún mi lówó dára ìwà ọkùnrin míì tí a rí nìyẹn àti àwọn ọ̀gá mi tí a máa ń bá dòwò pọ̀ nínú ọ́fíìsì tá à ń pè ní lẹ́nu iṣẹ́ wa mi ò dẹ̀ bínú èyí ìgbà tí mi ò lè fara dà mọ́ mo bá gbẹ́jọ́ náà kọjá ó bá di níwájú ọ̀gá wa pátápátá ìyẹn ààrẹ pírẹsidẹ́ǹtì tí a ní nígbà náà ìyẹn bàbá Bàrúwá Alhaji Tajudeen Bàrúwá mo wá lè complain mi pé kan báyìí ni mo dojúkọ nínú ọ́fíìsì tí mo wà ló bá ní kí n lọ pe ọ̀gá mi wá àwọn fẹ́ mọ ìdí tó fi ń hùwà bẹ́ẹ̀ sí mi gbà tí mo wá pé mo tún àwa tún náà bàbá kan tá a máa ń pè ní bàbá ìsàlẹ̀ ní National Union yàtọ̀ fún àwọn ọ̀gá mo tún wá fi èrò pé báyìí ni ó wá ní rárá kí n má ṣe bẹ́ẹ̀ pé kí n múra tí n bá rí ibi àyíká ní ọ̀dọ̀ mi kí n lọ wábẹ̀ tá a bá wábẹ̀ fún mi àwọn state máa ṣí ibẹ̀ fún mi màá máa ṣiṣẹ́ níbẹ̀ kí n má gbé ọ̀gá mi ní ẹsẹ̀ níbi tí mo ti di èrò èèyàn tó ń ṣiṣẹ́ ní ẹgbẹ́ títì ni I'm a branch officer in National Union. àwọn méjì lókè. tuale easy sir. ṣé mo sọ dáadáa. easy up national. progress. ẹ kú iṣẹ́ ṣùgbọ́n lásìkò àtẹ tí wọ́n ń ṣe ètò ní national yìí náà ṣé mo tó ẹ jẹ́ kó yé wa pé ìpèníjà tó dé àwọn alágbèédá tó gbé owó tẹ́ fẹ́ fi ra ọkọ̀ míì ẹ tàtà kọ́kọ́ ẹ wá fẹ́ ra ìmíì owó tó wà lákàntì yín ni wọ́n gbé lọ ìyẹn ló jẹ́ kẹ́ di èrò ẹni tó ń ṣiṣẹ́ lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà tẹ́ ń pe èrò sọ́kọ̀ wíwá pé èrò sọ́kọ̀ yìí kí ni àwọn ìpèníjà tẹ́ ti dojú kọ níbẹ̀. ní ọjọ́ tí dírẹ́fà náà mi tí ẹ̀jẹ̀ gbogbo àti nínú yúnífọ́ọ̀mù ni o pẹ̀lú ráǹkì mi tó wà lápá mi ó nà mí ẹ̀jẹ̀ bò mí mo ti rọ́jọ́ téèyàn kan sọ fún mi pé ṣé tí n bá jẹ́ opó ṣe dandan ni kí n ṣiṣẹ́ lẹ́gbẹ̀ẹ́ títì ni mo á ní èmi opó tèmi ò ṣólè mi ò dẹ̀ gbọ́kọ lọ́kọ. wọ́n ti pè yín ní agbèrò rí. dáadáa. tó bá pè yín lágbèrò bó ló ṣe máa ń rí lára yín. màá ní ó bá ti sọ pé èmi agbèrò màá ní thank you sir it's better than make I dey steal. ejò mi tí ẹ bá wá ní pé tò mọ́tò rèé kẹ́ mọ́ wa mọ́tò tàbí kẹ̀ ó ṣe wípé ẹ wà lẹ́gbẹ̀ẹ́ títí tẹ́ ń pèrò sọ́kọ̀ pé ọwọ́ méjì lókè o tuálé o up national o tí ẹ ṣe yẹn
kí ni nǹkan tó ṣe wípé ẹ fẹ́ràn láti máa ṣe tọ́wọ́ yín bá dilẹ̀? Tọ́wọ́ mi bá dilẹ̀ mo láìkì ijó àti kí n máa gbọ́ Pàsó. Ẹ láìkì Pàsó? Mo láìkì Pàsó gan, gbogbo láìfì Pàsó àti gbogbo ẹ̀ ló wà lórí fóònù. Bàbá Wásílà. Bàbá Wásílà bẹ́ẹ̀ ni mo láìkì. Òṣùpá mo kọ́kọ́ ń gbọ́ ìgbà tí mo fẹ́ ọkọ mi ló fún mi ní Pàsó. Pàsó yẹn ló mo like mo á rí i pé entertainment nǹkan lórí bus stop tí n bá ń ṣiṣẹ́ lọ́wọ́ mo máa ń fi Pàsó sí pẹ̀lú uniform mi. Mo ti jó lẹ́yìn, mo ti jó lẹ́yìn. Mo ti jó sẹ́yìn lẹ́yìn dáadáa ní bus stop. Ní bus stop wa. Bẹ́ẹ̀ ni tí n bá tún jó gan, àwọn pásíjà tún máa ń bùn mí lówó lọ́tọ̀ o. Owó ijó ọ̀tọ̀. Ìgbà tí wọ́n tún rí tẹ̀kí jó Bẹ́ẹ̀ ni mọ́lẹ̀. Yára lé. Gẹ́gẹ́ bá lè jèmí ṣe sọ pé àwọn fẹ́ràn láti máa jó, ẹ jẹ́ ká fún wọn láǹfààní láti jó. Ètò ń tẹ̀síwájú, ẹ jẹ́ ká wo ijó wọn náà. Ọ̀gá ńlá ni kò ṣe farawé, wọ́n nínú ọmọ ológo. Àwọn ológo wọ́n nínú ọmọ ológo. Ibi gbàgbẹ́ lẹ́fẹ̀ẹ́ fún wọn nínú ọmọ ológo. Ẹ̀wọ̀n méjì wọ́n jọ wọn. Ẹ rí i pé lóòótọ́ ni pé àlejò mi fẹ́ràn ijó. Gọ́gọ́ sọ. Ìtùpá o. Ẹkùjó. International. Ẹ ṣeun gan ni. Tó kó tó wá di pé a máa lọ lórí ètò fún àsìkò yìí. Kí ni bí ìmọ̀ràn tẹ ní àbí bí ọ̀rọ̀ ìdágbére lórí ètò? Ṣé mọ̀ pàápàá jùlọ fún bóyá bí irú ipò tí ẹ lẹ́wà ẹ jẹ́ kó yé wa pé opó nìyí. Ẹ sì wá jẹ́ kí ipò tẹ wà kó wé yín dáhùn kó bomi tútù sí yín lọ́kàn. Ẹ ń ṣiṣẹ́. Kí ni ìmọ̀ràn tẹ máa ní fún bóyá bí àwọn tó ń jẹ́ bí opó tàbí àwọn tó ṣe pé wọn ò tiẹ̀ níṣẹ́ ní àsìkò yìí? Kí ni nǹkan tẹ́ máa ní láti sọ fún wọn tí wọ́n lè gbé ṣe? Èló gan lọkùnrin fún yàn sí tó bá bá yín sùn tán bóyá 5,000 ẹlòmíì 2,000 ẹlòmíì gan á sọ pé òun fẹ́ kẹ́ máa dọ́rẹ̀ẹ́ ni lórí èlò tí ó lè bá yín gbọ́ bùkátà ni wọn ò ní bá yín gbọ́ ṣùgbọ́n àtẹ́wọ́ yín ẹ̀ ní jẹ́ kó tàn yín jẹ ni òní àrà tí mo àti ọ̀rọ̀ tí mo ní fún yín. Àlejò mi gangan sọ. Ẹ ṣeun pé wá lo ìṣẹ́jú 15 pẹ̀lú mi lórí ètò fún ti àsìkò yìí. Mo lérò pé dáwọn tí pè yín lọ́jọ́ mi ẹ ti dẹ̀rùn. Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun gan. Ẹ̀yin wa ibi ni a fi àdàgbé ètò rọ̀ sí títí ìgbà míì tẹ́tù láǹfààní láti máa pè tẹ́ ìwà ká tún fi ire àtayọ̀ ká fi pàdé. Bye for now.